Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. El laboru, el laboye, hallelujah o. Èmi ọmọ yín náà ni Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Mojúbà àkọ́dá, mojúbà ṣẹ̀dá, mojúbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Mojúbà lọ́wọ́ ẹ̀yin tẹ́lẹ́dùmarè gbélé ayé lọ́wọ́ o. Ẹ̀yin àgbàlagbà, abọ̀já gbọ́rọ̀gbọ́rọ̀. Mojúbà lọ́wọ́ ẹ̀yin àgbà o. Ẹ̀yin tẹ́lẹ́dùmarè gbélé ayé yìí tó gbé ogorígun mẹ́rin lé ayé lípẹ́ sáyé bó bá ṣe wù yín. Mojúbà yín o. Ẹ̀yin lẹni wípé ewúrẹ́ tó bá wọlé tí òjúbà dẹran àmúso, àgùntàn tó wọlé tí òjúbà dẹran àmúso. Èmi ọmọ ọ̀dọ̀ àgbà yín mo ti wọlé lónìí o. Mojúbà ẹ̀yin àgbà. Ẹ má jẹ́ ń tẹ́, ẹ má jẹ́ ń tí o. Ẹ jẹ́ kójú mi ṣe o. Ẹ̀yin ènìyàn mi, mo fẹ́ yọ̀ǹda iṣẹ́ kan lónìí, ògùn orin kíkọ. Ògùn orin kíkọ fẹ́ni tó bá lè ṣe. Ògùn orin kíkọ ni mo fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ẹ̀yin ènìyàn lónìí. Mo kí yín púpọ̀, Elédùmarè ọba ò ní fi wá sílẹ̀ o. A ò ní tẹsọ àgbà mọ́lẹ̀. A ò rí bá ti ṣe. A ò rọ́nà gbígbà. Lótìtọ́ ọ̀pọ̀ bá ṣe mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló jẹ́ olórin ní àsìkò tá a wà yìí. Bá ṣe mọ̀ pé àwọn bàbá ohun táwọn bàbá wa ń gbọ́ ó yàtọ̀ sí èyí táwa ń gbọ́. Epo àkàrà ni, Àyìnlá Ọmọwúrà ni, Haruna Ìṣọ̀lá ni, àwọn orin nǹkan báyìí làwọn bàbá wa gbọ́ tiwọn. Ayé ti dayé fújì, hip hop, Islamic song àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ògùn orin tí mo fẹ́ fi kalẹ̀ yìí, ó gbé èèyàn kéèyàn tó bá ń lo iṣẹ́ yìí, àkọ́kọ́ a mọ̀ mú aráyé mọ́ gba tiẹ̀. A sì mọ̀ mú kí ohun rẹ̀ mọ́ ọ̀dọ̀ létí ọmọ aráyé, bẹ́ẹ̀ sì ni a tún máa pọ̀ kìkì ẹ̀. Abẹ́ ẹ̀gbọ́n mi yé, yóò jẹ́ kó ọmọ aráyé mọ́ gba tiẹ̀. A mọ̀ jẹ́ kó kìkì rẹ̀ kàn, a sì jẹ́ kó mọ orin kọ. Ní iṣẹ́ ògùn orin yìí, ògùn ayé John tó kọ̀ǹfàmù ni. Iṣẹ́ John tó dára ni. So gẹ́gẹ́ bí ayé tá a wà yìí, ẹni bá ní òṣogùn ó máa ń sọ. Ó ń kọrin, ó fẹ́ kó ayé gbọ́, ó lè fojú lásán ṣe o. Ó fẹ́ kí gbogbo aráyé, ọmọ aráyé kán máa gbọ́ orin rẹ. Ó wá ní ọmọ kan yálà Latif lásán, kò ní fi yá àyásẹ̀ sí, kò lè wọ́ọ̀kì o. Wàá fi ògùn mọ́, kò sí gbogbo ọwọ́ mo fi lè sọ̀yà, kò sólókìkí, kò sólórin tó lókìkí láyé tá a wà yìí nínú ayé yìí o, tí ò lo ògùn. Èyí tí máa ń sọ pé ò lo nǹkan kan àfi láháólà àlákùá, irọ́ nípa. Ó fẹ́ káyé gbọ́, gbogbo ayé mọ̀ ni, gbogbo àwọn èèyàn, obìnrin kó máa gbọ́wọ̀ nìkan, kó máa gba tiẹ̀, kó máa gbọ́ orin rẹ. Tó fi dórí orin hip hop, táwọn táǹkò lórin takasúfèé. Ó fẹ́ káyé gbọ́, ó wá sọ wípé ò ní lóògùn. Orin tó bá ń kọ, ilé yín nìkan ó ti máa gbọ́, àbí káwọn àbúrò rẹ máa jó sí. Tó túmọ̀ sí wípé ògùn a máa jẹ́ kí ọmọ aráyé mọ̀yàn. Ògùn orin yìí, bó láò ṣe ṣe, ìfẹ́ pẹ́ lórí fídíò yìí, ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀. Torí ó ṣe mí bí ibà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ìgbà dúpẹ́ fọ́lọ́run, àlàáfíà ara ti ń yá nínú níwọ̀nba, nìjẹ́ kẹ́ rí ọwọ́ mi. Àti gbé àgbo mu, àti mu àgbo, àti mú àgbo bá. Àgbo ṣiṣẹ́ jùgùn tábìlẹ́tì lọ. Bí má tiẹ̀ lògùn kì í ṣiṣẹ́ fún mi àfi àgbo. Ògùn yẹn ṣiṣẹ́ lára mi dáadáa. Ní kí n mú ewé òrúwọ, ẹgbó ewé tí bàbá mú yàn, ẹ mú ewé òrúwọ, ẹgbó kẹ́mú. Ibo lọ nísìn, ẹ lọ mú ewé tá ń pè ní ewé kasíà, epo rẹ̀, ewé rẹ̀, ẹ kì í lágbo. Ẹ mọ̀ mú, ẹ tọ́ bàdànù ni, kò ní sí pé ibà tó bá rẹ̀ yín, ẹ mú sára. Ògùn tábìlẹ́tì ògùn òyìnbó ń máa ń kí àìsàn mọ́lẹ̀ ni.
yóò kàn kí nǹkan mọ́lẹ̀ ni yóò kàn jókòó ní padà bọ́ ńjọ́ mi ẹ mọ̀jà fi nǹkan bàbá wa ṣeré jàre jákò lórí Ògùn orin tá à ń bá lọ ẹ bá mi wó orí ẹyẹ àwòkó kan orí ẹyẹ àlùkò kan orí ẹyẹ ayékòótọ́ kan orí ẹyẹ ẹ̀gà kan àti orí ẹyẹ òwìwí kan àti atare kan àwọn kan wọ̀nyí ẹ jẹ́ ká jó papọ̀ mórí di atare kan táfi jó iṣẹ́ yìí tán ò gbọ́dọ̀ sí wò lórí iná tẹ́ bá fẹ́ mọ̀ bí ó ti jó tán èéfì rẹ̀ ò ní pọ̀ lókè mọ́ ẹ ti mọ̀ pé iṣẹ́ yìí ti jó lẹ́yìn ìgbà náà tẹ́ bá ti lè sí kù lórí ẹ báyìí ẹ má dé padà mọ́ ẹ dá sórí ọlọ́kẹ́ ẹ lọ so bẹ́ẹ̀ ṣe máa lò nìyẹn so báwo ni ẹ ṣe wá mọ̀ lò so ẹ máa mú iṣẹ́ yìí ẹ máa sín gbẹ́rẹ́ mẹ́sàn-án síwájú orí yín ẹ ò wá pò ìyókù mọ́ ọṣẹ ẹ ò pò ìyókù mọ́ ọṣẹ tẹ́ bá fẹ́ lọ rọṣẹ yìí tẹ́ bá débi tẹ́ ti fẹ́ rà á ẹ lè fẹ́ ra ọṣẹ sílè mẹ́wàá ẹ ò fún wọn lówó ẹ ò pò ọṣẹ náà sílè mẹ́wàá lẹ gbọ́dọ̀ pé mbẹ ẹ fẹ́ rọṣẹ sílè mẹ́wàá ẹ ò fún wọn lówó ẹ ò pò ọṣẹ yín ẹ ò pò mọ́ ọṣẹ náà tẹ́ bá pò mọ́ ọṣẹ ẹ jẹ́ ká mọ̀ wẹ̀ nígbà tó bá wù wá nígbà tá a bá ń wẹ̀ lórí nìkan ló ṣẹ́yìí wà fún o nígbà tá a bá ń wẹ̀ àyè ti sín gbẹ́rẹ́ yẹ ẹ máa wo ìyanu Olódùmarè tí ó ṣẹlẹ̀ a ò mọ orin kọ bẹ́ẹ̀ sì ni yóò mọ wáyé láti mọ gbóhùn wa yóò sì mọ tàn òkìkí wa díẹ̀ tẹgbọrọ ayé fi mọ gbọ́ wa ẹ̀mí ọmọ yẹn náà ni Dr. Modu Agba ṣí ààrẹ ọkọ̀mẹ́ntì òdìgbà.